tí a fi ń ra màálùú kan ní 2.5 million naira báyìí, àwọn alápatà ṣàlàyé. Ẹgbẹ́ alápatà ní ìpínlẹ̀ Èkó ti ké gbàjarè wípé owó gọbọi ń làwọn fi ń ra màálùú báyìí ní ìpínlẹ̀ náà. Adarí ẹgbẹ́ ọ̀hún Alhaji Bámidélé Kazeem tó bá iléeṣẹ́ ìròyìn NAN sọ̀rọ̀ mà ṣàlàyé wípé owó màálùú ti lọ sókè débi wípé màálùú tó ń tà ní 1.7 million naira tẹ́lẹ̀ ó ti di 2.5 million naira báyìí ní ìpínlẹ̀ Èkó. Alhaji Kazeem kò ṣàì ṣàlàyé ìdí abájọ tí owó tí wọ́n fi ń ta màálùú fi lọ sókè lásìkò yìí. Lára àwọn nǹkan tí ọ̀gbẹ́ni Kazeem sọ pé ó mà fà á tí màálùú fi gbówó lórí ó ní ètò ààbò tó mọ̀ mẹ́hẹ, pàápàá jùlọ lẹ́kùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń kó ọ̀pọ̀ ẹran màálùú wá sílùú Èkó. Alhaji Kazeem mà tún sọ pé owó ọkọ̀ tó ń gbé màálùú dé ìpínlẹ̀ Èkó náà ó wà lára ohun tó jẹ́ kí owó màálùú mà wọ́n gọbọi lásìkò yìí. Adarí ẹgbẹ́ àwọn alápatà ìpínlẹ̀ Èkó ó mà tún sọ pé àìtí máa sin màálùú nínú ọgbà ó mà yàtọ̀ sí dídà wọn kiri náà ó jẹ́ kí màálùú gbówó lórí. Màálùú tí a ń rà ní 1.7 million naira lọ́dún tó lọ ó ti di 2.3 million naira sí 2.4 million naira báyìí. Kódà a ti rí màálùú tí kò dín ní 2.5 million naira ní ìpínlẹ̀ Èkó lásìkò tá a wà yìí. Alhaji Kazeem ló sọ bẹ́ẹ̀. Alága àwọn alápatà náà ó wá sọ wípé ọ̀wọ́n gógó màálùú yìí kò jẹ́ kí owó ẹran títà kó ṣe dáadáa mọ́. Bákan náà ìmọ̀ ló mà sọ pé bí màálùú ṣe wọ́n báyìí ó ti jẹ́ kó nira fáwọn oníbàárà láti lè máa ra ẹran màálùú jẹ. Alága àwọn alápatà ní ìpínlẹ̀ Èkó ó ṣàlàyé síwájú sí pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi tí mo rà ní 2.1 million naira lọ́dún 2020 kò tó owó tí a fi ń ra màálùú kan báyìí. Èyí ń ṣàfihàn bí màálùú ṣe wọ́n tó lásìkò tá a wà yìí. Ó nira láti rí màálùú 1 million naira lọ́jà lásìkò tá a wà yìí. Ìyàlẹ́nu ni yóò máa jẹ́ fún ẹnikẹ́ni tó bá rí màálùú tí wọ́n ń tà ní mílíọ̀nù kan náírà báyìí. Ọ̀gbẹ́ni Kazeem wá sọ pé ọ̀wọ́n gógó epo bẹntiróòlù àti dísù táwọn ọkọ̀ tó ń kó màálùú wá sí ìpínlẹ̀ Èkó tí wọ́n ń lò náà ó wà lára nǹkan tó jẹ́ kí màálùú kó mà wọ́n. Ó ní ọ̀pọ̀ oníṣòwò ẹran màálùú ó ní kò láǹfààní láti kó ẹran wá sí ìlú Èkó mọ́ látàrí owó ọkọ̀ tó mà wọ́n. Alhaji Kazeem wá sọ pé àwọn màálùú táwọn rà nílẹ̀ Yorùbá kò tó iye tí wọ́n máa ń gbé wá láti apá àríwá Nàìjíríà. Ó wá rọ ìjọba ìpínlẹ̀ Èkó láti tètè bẹ̀rẹ̀ ètò ọ̀sìn màálùú nínú ọgbà èyí tí ìjọba ti ṣèlérí wípé yóò gbéra sọ ní Gbódù nílùú Ẹ̀pẹ́. Alága àwọn alápatà ní ríra ẹran láti ìlú Ẹ̀pẹ́ kò ní jẹ́ kí owó ọkọ̀ kó má pọ̀ láti máa gbé àwọn ẹran náà wọ ìlú Èkó. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́run bá rí yóò wá èmi àti ń rí o, àmín.